Èdè àti àṣà. Kú dédé wòyí o, nílé, lóko, lọ́nà, lódò. Àdúrà mi ni wípé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ sì fi ń gbọ́ mi ò ní dé. Èmi náà ni ọmọ yín omidan Temitope Olayinka lórí ètò wa, ètò yín èdè àti àṣà. Àwa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba láòràbí, gbanigbani, lániláni, jínijíni, ọba tó ń fọhùn bí àrá tó ń sán, gbòǹgbòdílé Jésè, ọ̀kan lánàá, lónìí, títí ayé gbogbo. Ẹ tún ti bá mi pàdé ní ìkànnì Make It Entertainment TV lórí èdè àti àṣà náà ni a ṣì wà. Nínú ètò tí mo ti ṣe sẹ́yìn, mo sọ̀rọ̀ lórí àṣà ìkíni, bí a ṣe ń kíni ní ilẹ̀ Yorùbá láti ìgbà dé ìgbà, àsìkò dé àsìkò. Àmọ́ lónìí lórí àṣà ìkíni yìí kan náà ni ẹ ó ti máa bá mi pàdé. Àmọ́ á wá jẹ́ bí a ti ń kí àwọn oníṣẹ́ ọwọ́, oníṣẹ́ òwò kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá. Àwọn àgbà bọ̀ wọ́n ní ẹ̀kọ̀ọ̀kan là ń yọ sẹ̀lẹ́kù ká ṣe pápápá bí wọ́n ti ń ṣe ní pápá. Ẹ̀kọ̀ọ̀kan náà ní máa mú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún wa. A ó máa gbọ́ bí a ti ń kí àwọn oníṣẹ́ ọwọ́, àwọn oníṣẹ́ òwò. Lákọ̀ọ́kọ́ náà máa fẹ́ ká mọ bí wọ́n ṣe ń kí àwọn àgbẹ̀ ní ilẹ̀ Yorùbá. A máa ń kí àwọn àgbẹ̀ wípé àròkọ bọ́dún dé, a ti ń súnmọ́ ọdún, ọdún súnmọ́ wa. A ó ti máa rí àwọn àgbẹ̀ wa lóko tí wọ́n ti máa gba ohun ọ̀gbìn, àwọn oúnjẹ aṣaralóore, àwọn èso àlùmọ́nì lọ́lọ́kan-ò-jọ̀kan, eléyìí tó ń múra rẹwà, tó ń mú wa dọ́láwọ̀. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé oúnjẹ lọ̀rẹ́ ara, ìlera lóògùn ọrọ̀. Eléyìí tí ó wá tẹ̀lé ní aláró. Bí a ṣe ń kí àwọn aláró ní ilẹ̀ Yorùbá, a lè máa wò wípé àwọn wo ló tún pè láláró. Aṣọ tí mo wọ̀ sọ́rùn, àwọn tí wọ́n ṣẹwà rẹ̀, tí wọ́n pa láró, tí wọ́n fún láwọ̀ tó dùn rí láwùjọ, àwọn là ń pè láwọn aláró. A sì máa ń kí wọn wípé àrẹ̀dú o. Èyí tó tún wá tẹ̀lé òun ni babaláwo, àwọn oníṣègùn inú ń ro wá ni, àwọn tó ń ṣàgbo, tó ń ṣe ewé ọmọ fún wa, àwọn là ń pè ní babaláwo. A máa ń kí wọn wípé àbọrúbọyè. Èyí tó tún wá tẹ̀lé ni onídìrí. Àwọn onídìrí ni ẹni tó ń túnrí wa ṣe, àwọn amúnidára, àwọn amúnirẹwà láwùjọ ẹgbẹ́. A máa ń kí wọn wípé ojúgbòòrò, tí wọ́n sì máa dáhùn wípé òyáyà o. Ṣé àti ẹ̀mọ̀ kan tó túmọ̀ sí tó fi ní pé òyáyà? Ẹ mọ̀ pé ìlàrí òun ni wọ́n fi ń la orí. Ọ wá ní wípé òyáyà, a sì máa fi ṣàdúrà wípé òyáyà bí dànù, ayakú dànù, ayàrùn dànù. Lára iṣẹ́ ta tún nílé ilẹ̀ Yorùbá, òun la mọ̀ sí iṣẹ́ ọdẹ. Àwọn ọlọ́dẹ, a máa ń kí wọn wípé àrìnpàǹtògún. Àrìnpàǹtògún o. Nǹkan tó fi ń kí wọn wípé àrìnpàǹtògún ni pé àwọn ọdẹ tí wọ́n bá wà nínú igbó àbí tí wọ́n wà níbi tó ti fẹ́ pa àwọn nǹkan ẹlẹ́mìí, kò ń ṣe nǹkan ẹlẹ́mìí bíi tèèyàn, àwọn bíi ẹranko, àwọn ẹran ọ̀yà, àwọn eku ńláńlá tá à ń jẹ yẹn, àwọn èkúté tá a bóyá à ń jẹ yẹn, àwọn ọdẹ ni wọ́n pa. Ìdí nìyí tí a fi máa ń kí wọn wípé àrìnpàǹtògún o. A tún wá ní àwọn alágbẹ̀dẹ. A lè máa wò wípé àwọn wọn ló ń pè láwọn alágbẹ̀dẹ, àwọn tí wọ́n ń rọ irin, tí wọ́n ń fi irin dára ní oríṣiríṣi òrùka ọwọ́ tá à ń lò. Ṣẹrẹ́gbẹ́ ọwọ́ mi, àwọn alágbẹ̀dẹ ló ń ṣe. A sì máa ń kí wọn wípé àrọ̀yè. Iṣẹ́ mìíràn tá tún wá ní ní ilẹ̀ Yorùbá ni iṣẹ́ awakọ̀. Bẹ́ẹ̀ la sì máa ń wí pé bàbá wa mọ̀ pa wà nínú ọkọ̀, ó ti mọ̀ pa wà nínú ọkọ̀, má ṣe dà wá nù ọ́, má ṣe jẹ́jẹ́ máa wà mí lọ, bàbá mi. Ìbọn máa kọ̀ yòókù sọ́kàn. A máa ń kí wọn wípé àwàyè o, tàbí kí a ní ọkọ̀ àrèfo. Iṣẹ́ míì tí a tún ní ní ilẹ̀ Yorùbá, òun ni iṣẹ́ onílù. Àwọn tí wọ́n lùlù, ǹjẹ́ mo orúkọ tó ń pè wọ́n? Ẹ mọ̀ gbọ́ bíi Àyàngalú, Àyàntúndé, Àyànwùnmí, Àyànfún. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìlú oríṣiríṣi la ní ní ilẹ̀ Yorùbá. A ní ìlú bíi bàtà, omele, gángan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A sì máa ń kí wọn wípé àlùyé ìlù ni wọ́n máa lù, wọn ò ní lùyàn pa. A tún láwọn akọ̀pẹ́, àwọn akọ̀pẹ́. Ṣe rántí orin tí a máa ń kọ nígbà yẹn láyé ìgbà tá a wà ní kékeré ní ọgbà iléèwé kékeré? A máa ń ní ọmọdé mẹ́ta ṣeré ṣeré o, wọ́n ṣeré ayò, ọ̀kọ́ lòun fẹ́ kọ̀pẹ́ ṣeré o, wọ́n ṣeré ayò, ọ̀kọ̀pẹ́ ṣeré o, wọ́n ṣeré ayò. Wọ́n á kí wọn wípé ìgbà àárọ̀ o. Èyí tí mo ní fún wa lọ́sẹ̀ yìí nìyẹn. Lọ́sẹ̀ tó ń bọ̀,
ẹ ó tún máa bá mi pàdé lórí èdè àti àṣà yìí bákan náà, níbi tí a ó ti máa gbọ́ àwọn nǹkan tí a kò mọ̀ nípa àṣà ìgbéyàwó. Ó ti ń gbé wa lọ́kàn pé kí lọmọ yìí tún fẹ́ sọ, ẹ jẹ́ kó dọ̀sẹ̀ tó ń bọ̀ nà. Ẹ sì má gbàgbé bí mo ti máa ń wí wípé ìwọ tó bá fẹ́ polówó ọjà lọ́lọ́kan òjọ̀kan àbí tó níṣẹ́ ọwọ́ kan tó ń ṣe tó fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ́, ó fẹ́ ká bá ẹgbẹ́ ẹ sáfẹ́fẹ́ ni, alága ìdúró, alága ìjókòó bí èmi Omidan tí mo wà ń bí, iṣẹ́ tí mò ń ṣe nìyẹn, ẹ lè pè mí. Láì sọ̀rọ̀ jù, ìwọ tó ń ṣiṣẹ́ ọwọ́ kan tàbí òmíràn, òun túnrun ṣe ni, òun ṣẹwà lóge ni, òun tọ́jú fáwọn ènìyàn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 00 13 9216. ẹ lè máa bá wa ká lọ tàbí tí ẹ bá fẹ́ kàn sí wa lórí àwọn nǹkan tí a kọ sí ìsàlẹ̀ amóhùnmáwòrán wa YouTube, Facebook, Instagram. Orúkọ mi kò yí padà, Omidan Temitope Olayinka, Ekite Entertainment láàrin àwọn.